Aláròyé máa wí o. Ṣé ẹ ti gbọ́ ohun tí Olúwo tún ṣe fún aṣòfin tó lé láàfin rẹ̀ lọ́jọ́sí? Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ níjọba ìbílẹ̀ Ayédire, Ìwó àti Ọláolúwa ti gbóṣùbà fún Olúwo ti ìlú Ìwó, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí, fún bó ṣe fa aṣòfin ẹkùn ìdìbò náà, Honorable Lukman Mudashiru, mọ́ra lẹ́yìn awuyewuye kan tó wáyé láàrin wọn láìpẹ́ yìí. Lọ́sẹ̀ tó kọjá ní Ọba Àkànbí kéde lórí Facebook rẹ̀ pé aṣòfin náà kò gbọdọ̀ dé ààfin òun mọ́ nítorí ó ti rí ìgbìmọ̀ lọ́balọ́ba agbègbè náà eléyìí tí Olúwo jẹ́ olórí wọn fín. Ṣùgbọ́n lẹ́yìn ìkéde yìí ni alága ìgbìmọ̀ tó ń ṣàkóso ìlú Ìwó, Ọ̀jọ̀gbọ́n Láí Olúròdé, ránṣẹ́ sí Mudashiru tí wọ́n sì ṣèpàdé pẹ̀lú Ọba Àkànbí láàfin rẹ̀. Níbẹ̀ ni kábíyèsí ti sọ wípé lóòótọ́ lòun ní onírúurú àwọn iṣẹ́ àkànṣe tí aṣòfin náà ń ṣe káàkiri ẹkùn ìdìbò ọ̀hún, ṣùgbọ́n àìfààyè sílẹ̀ láti jíyìn iṣẹ́ ìríjú rẹ̀ ló ń bí òun nínú. Àmọ́ ṣá, ọ̀rọ̀ ti parí báyìí tí Olúwo sì sọ wípé inú òun ti yọ sí i. Ìdí nìyẹn tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń jàǹfààní onírúurú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí aṣòfin náà ti gbé kalẹ̀ fi gbóríyìn fún ọ̀jọ̀gbọ́n àgbà tí Olúwo lò láti jẹ́ kí ọ̀rọ̀ náà ròpin ìgbàgbé, eléyìí tí wọ́n ní ó túbọ̀ fún àwọn ní ìrètí kíkún nípa ọjọ́ iwájú ẹkùn ìdìbò náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ayọ̀ ńlá ló gba ọkàn wọn nígbà tí àwọn gbọ́ wípé aáwọ̀ náà ti rodò lọ́mumi nítorí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tó ṣe pàtàkì jù fún ọjọ́ iwájú àwọn ni aṣòfin náà mú lọ́kùnkúndùn. Ìgbésẹ̀ kábíyèsí láti gba àlàáfíà láàyè fi hàn fún aráyé lọ́tùn-ún pé ìtẹ́ ìlú Ìwó dúró fún ìṣọ̀kan, àánú àti ààbò fún tọkùnrin tobìnrin nílẹ̀ náà. A tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ ìgbìmọ̀ ìṣàkóso ìlú Ìwó, Ọ̀jọ̀gbọ́n Láí Olúròdé, fún bí wọ́n ṣe tètè dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì rí wípé gbogbo nǹkan padà bọ̀ sípò. Ìgbésẹ̀ ńlá yìí dáàbò bo àlá àti ìran ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Lónìí, àwọn akẹ́kọ̀ọ́ tó dín díẹ̀ ní 300 là ń jàǹfààní ìrànlọ́wọ́ káàkiri àwọn ilé ẹ̀kọ́ gíga bíi fásitì, ilé ẹ̀kọ́ gbogbonìṣe, ilé ẹ̀kọ́ olùkọ́ni nípasẹ̀ Honorable Mudashiru. Àwọn akẹ́kọ̀ọ́ yìí sọ síwájú sí wípé títí láé làwọn yóò máa rántí ìgbésẹ̀ tí Ọba Àkànbí gbé yìí nítorí nígbà tí ìṣọ̀kan bá wà láàrin àwọn adarí lẹ́ka-jẹ̀ka nìkan ni ìdàgbàsókè lè bá agbègbè àti ìlú lápapọ̀. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.